ẹ kú ilé làkàrà lé gbogbo ẹ̀yin ènìyàn nílé lóko lọ́nà lẹ́yìn odi a kí yín o ẹ kú déédéé ìwòyí a sì kú oṣù tuntun oṣù tá a dẹ́sẹ̀ wọnú rẹ̀ yìí oṣù ayọ̀ ni yóò jẹ́ fún wa o yóò gbé yín yóò gbé mi yóò gbé ọmọdé bẹ́ẹ̀ ni yóò gbé àgbà nínú oṣù yìí àárìbá ti ṣe a sì rọ́nà gbégbà àṣìbà onílé àṣìbà gbogbo ènìyàn àṣìbà ọkùnrin àṣìbà obìnrin ẹ ń bá ní òwú ọ̀tẹ́rù ìwọ̀nba tí èèfọ̀nà ló mú o ẹni tó bá ráwọn ìyá tó bá ní tiwọn bó o ní ẹ̀sọ̀ fẹ́ ni pé ó ti fọwọ́ ara rẹ̀ gbẹ̀ sáàrí ara rẹ̀ o ajúbà ẹ̀yin ìyá wa ẹ̀yin lẹ bí wa ayé ẹ̀yin lẹ tọ́ wa ẹ̀yin lẹ wò wá ẹ̀yin lẹ sì jáde ń dáadáa lónìí torólùkọ́ àkọ́kọ́ tó kọ́kọ́ kọ́ mọ lédè ìyá ni ẹ̀yin bàbá náà kẹ́yìn náà o tọrẹ́yìn lẹ́ẹ̀já lọ jágbọ́ tẹ́sí mú nǹkan tí ìyàwó ṣe fáwọn ọmọ wa ẹ wò ó yóò mọ̀ ju yín ṣe o lónìí a tún ti dé náà nù dídé tá a wá dé àyà wa bẹ́lẹ̀ ọbẹ̀ ṣiṣẹ́ ni a mú nǹkan sọ lónìí ẹ má gbàgbé o èmi náà ni mò ń bá yín sọ̀rọ̀ ọmọ yín Ọlátúndé Ọláwuyì Ògúnníran lórúkọ mi ẹ jẹ́ a tún fẹsẹ̀ rájò díẹ̀. Ìjímèrè ọ̀wá sọ́gígùn níyà àjẹjọ bá a ṣe ń sọ náà nu pé kí ìjímèrè kó máa sọ́gígùn kó má bàa gungi aládìí gbogbo èèyàn ló sì ti mọ ohun tó ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà báyìí nígbà tí ìjímèrè ọ̀rẹ́ wa kan ò sọ́gígùn tó sì wá tipa bẹ́ẹ̀ tó gungi aládìí ẹ̀yin ẹ wò ó ẹ̀yin èèyàn wa tí ẹ̀ láǹfààní láti máa wò wá tẹ̀ sí ń gbọ́ wa iléeṣẹ́ yìí a ò ní inú dídùn nínú ìbàjẹ́ ẹnìkankan bí ti ń wù kọ́ mọ́ ṣùgbọ́n nípa tó bá ṣẹlẹ̀ síyàn náà láti mẹ́kọ̀ọ́kọ́ nítorí pé bọ́ yóò ṣe eré bó ò ṣe eré ohun tó bá gbókè ìpèsè yóò di ìtàn lẹ́yìn ìwà ọ̀la ẹjẹ́ aṣọ ṣe o ẹjẹ́ aṣọ gígùn mo lè gòkè mo lè sọ ọ̀bàṣọ́ gígùn kọ́ mọ́bà gòkè aládìí tẹni ó dé ńlá ń rí wí tẹni tí ń bọ̀ a ò tí mọ̀ kí nǹkan burúkú ọmọ bá ṣẹlẹ̀ sí ọ kórúkọ rere tó ti ní kọ́mọ wà dápò mẹ́rẹ̀ ìjímèrè sọ́gígùn ẹ wò ẹ tún já gbọ́ díẹ̀ sí. Lónìí a ó sọ̀rọ̀ bàbá a fìtọ̀ mọ́lẹ̀ díjọ́ mi ọjọ́ rí ọ̀rọ̀ bàbá wo la fẹ́ sọ ọ̀rọ̀ ọmọ wo la fẹ́ filẹ̀ lọ́jọ́ mi ọjọ́ rí àti bàbá àtọmọ gbogbo wọn ti dìtàn akínkanjú ológun sì ni wọ́n ìdí nìyẹn tá a fi mọ́rọ̀ wọn wá sórí ètò akínkanjú ológun ní ilẹ̀ Yorùbá ẹ wò ó eléyìí tá a tó fẹ́ sọ lónìí Ìbàdàn náà ní o Ìbàdàn
májàmájà wọ́n ṣe bí eré wọ́n sì kó gbogbo èèyàn lógun. Ìbàdàn ìlú Olúyọ̀lé ìlú Ìbíkúnlé olódògbò kẹrí lójú ogun ọwọ́ kẹ̀mbẹ̀rẹ́ bí ìjà. Ọ̀rọ̀ Ìbàdàn náà la tún fẹ́ sọ o. Ta ni nínú àwọn ológun àwọn jagunjagun Ìbàdàn la fẹ́ sọ̀rọ̀ rẹ̀? Sóun gan la fẹ́ sọ̀rọ̀ rẹ̀ àbọ́mọ rẹ̀? Akọni ni o, akọni táwọn máa sọ̀rọ̀ nípa rẹ̀ ó ní Òjó. Ta ni Òjó? Òjó èwo? Òjó tìbò? Òjó ọdẹ lọ tán orí aré. Mo ti sọ síwájú, mo ní à ń sọ̀rọ̀ bàbá a ó fi tàn mọ́lẹ̀. Ọdẹ lọ tán orí aré ló bí Òjó. Ọdẹ lọ tán orí aré ni bàbá, Òjó ni ọmọ. Nígbà mo wá lásọ̀rọ̀ bàbá a fi tàn mọ́lẹ̀ tí ẹni máa wò pé ọ̀rọ̀ bàbá yìí mọ̀ ti fẹ́ máa takora wọn. Rárá o, kò takora wọn. Ẹ̀yin ni kẹ́ ẹ ní sùúrù, kẹ́ ẹ sì yá mi létí yín dáadáa. Ẹlẹ́ni yá mi létí yín ọ̀dà ẹ̀tẹ́ ti yín dáadáa. Òjó ọdẹ lọ tán orí aré, ó ṣe takuntakun, akọni ni. Ibi tó ti wá hùwà akọni rẹ̀ yóò yà yín lẹ́nu pé kìí ṣèlú Ìbàdàn, kìí ṣe orílẹ̀-èdè Nàìjíríà. Kìí ṣe bẹ̀ ló ti hùwà takuntakun rẹ̀ o, kìí ṣe bẹ̀ ló ti ṣe bí ọkùnrin tó fi wá di akọni tá à ń sọ̀rọ̀ rẹ̀ lónìí. Ṣùgbọ́n àwọn tó ṣe nílùú òkèèrè ọ̀pọ̀pọ̀ wá ṣèṣore, ó sì mú un tọ́ dáa wá, tó sì mú kínú gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ò dùn. Kí ni nǹkan tó ṣe? Bó ló ti ṣe? Níbo ló ti ṣe? Báwo ló ti ṣẹlẹ̀? Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ báyìí. Kò ní dá o kákan máa sọ̀rọ̀ gbúrúgbú ká wá má fẹsẹ̀ rájó, nítorí pé inú dídùn ìní mórí yá ká tó lọ jó. Ẹ máa tẹ̀ ẹ ṣíà rẹ̀, ẹ fọ́n káàkiri, ẹ jẹ́ káwọn èèyàn máa wò ó. Bí ìwọ bó bá nífẹ̀ẹ́ wa, bó bá nífẹ̀ẹ́ iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ Tiwantiwa Media, wò ó máa jù sí gbogbo àwọn èèyàn rẹ. Sọ wípé àrọ̀bá ń bẹ, ìṣẹ̀dálẹ̀ ń bẹ, àṣà ń bẹ tí gbogbo wa ti sọnù tá a sì ń pè é padà. Ọ̀nà tí ò ní gbà parun náà ni pé kó máa ṣíà rẹ̀, yóò jù wá ṣe o. Ẹ já bójú jóje. Tẹ́ ẹ bá gbàgbé, ṣe rántí pé lórí ètò yìí kan náà ni láti mú ìtàn akọni ológun kan wá tí a sọ wípé láti ìlú Ṣakí ni ló ti kúrò nítorí ìjà ogun sí ipò ọba. Ó sì tàréṣẹ̀ ó di Àjáàwá. Nígbà tó débẹ̀ yóò ní Ògbómọ̀ṣọ́, ó tún kúrò ńbẹ̀ kó tó wá di wípé ọba Jáàdì wá sí Ìbàdàn. Bẹ́ẹ̀ náà ni ti ọdẹ lọ tán orí aré yìí, bẹ́ẹ̀ náà ló náà ṣe jẹ́. Ọdẹ lọ tán orí aré, ọmọ ìlú Ọ̀yọ́ ni, Ọ̀yọ́ ilé. Ṣùgbọ́n nígbàtí ogun tú Ọ̀yọ́ ilé, ó kúrò ní Ọ̀yọ́ ilé, ó gba ìlú Ògbómọ̀ṣọ́ lọ. Dídé tó dé sílùú Ògbómọ̀ṣọ́,
wọ́n gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ wọ́n ń pọ̀ sí i nílùú Ògbómọ̀ṣọ́, ṣùgbọ́n nítorí pé jagunjagun ni, ológun ni, ohun ò lè rógun kọ́sá o, kó gun ọ́sá ṣẹlẹ̀ kí wọ́n rógun lọ ìnìdùnnú wọn. Nítorí náà ó kúrò ní agboolé rẹ̀ tó ti fi àìmọye ọdún kójọ tí a pè ní ilé arérè ní òkè elérin nílùú Ògbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ bá dògbómọ̀ṣọ́ ẹ béèrè òkè elérin, bẹ́ẹ̀ bá dókè elérin ẹ béèrè agboolé arérè, ọ̀nbẹ̀ǹbẹ̀ di bí mo ti ń sọ̀rọ̀ yìí. ọdẹ lọ tán tí gbogbo èèyàn mọ̀ sí orí aré, ó kúrò lókè elérin l'Ógbómọ̀ṣọ́, ọba Jàhádì ọba wá síbàdàn. Akínkanjú ni, ológun ni, wọn fẹ́ ríru tiẹ̀ rí. Gbogbo àwọn ológun tí wọ́n ti ń ṣàpèjúwe wọn, tọdẹ lọ tán ìyàtọ̀ ọkà sí ara ọkà mọ̀mọ̀. Kí ni ìyàtọ̀ tí ń bẹ ń bẹ? Ìyàtọ̀ rẹ̀ ni wípé ológun orí ilẹ̀ ni, bí ti ń fọ̀kọ̀ ọjà ní ń fàdà ọjà bẹ́ẹ̀ ní sì ń lo idà. Yàtọ̀ fún èyí, ológun ẹlẹ́ṣin ni, bọ́ bá ta lórí ẹṣin bí ṣe ń pa gígùn bẹ́ẹ̀ ní ṣe ń pa kúkúrú, bẹ́ẹ̀ náà ni ó tó máa pa rárá. Kódà béèyàn ò gajè ra lọ tó ń sì wà lórí ẹṣin, ọdẹ lọ tán orí aré yóò mú balẹ̀. Akínkanjú ni, àfi bí ìmọ̀nà wà ìní ṣe ń jà lójú ogun, kò fẹ̀yìn lélẹ̀ lójú ogun rí o. Ọlágbára, ológun. Ó kúrò ní òkè elérin nílùú Ògbómọ̀ṣọ́, ṣùgbọ́n kíkúrò tó kúrò kò kó gbogbo ẹbí rẹ̀ kúrò ńbẹ̀ o. Àwọn ìran rẹ̀ títí di òní, títí di bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n sì ń jẹ oyè tí a pè ní Òkìtì títí di àsìkò yìí nílùú Ògbómọ̀ṣọ́. Ọdẹ lọ tán orí arè, ọmọ dàgbà ńgbà tó débàdàn. Àsìkò gbọ̀ tó débàdàn sí àsìkò gbà tí ogun ń gbóná girigiri ni. Bàbá wa Ìbà Olúyọ̀lé ló sì wà ní ṣàkóso Ìbàdàn nígbà náà. Lákòókò rẹ̀ ló dé síbàdàn. Bó ṣe ń balẹ̀ bàgẹ́ níbàdàn, wọ́n fún nílégbèé lọ́jà Aba. Ọjà Aba ní ń gbé, ńbẹ̀ ló wà títí kó tó di wípé ó tún tàtàpínṣẹ̀ kúrò ńbẹ̀. Ó sì lọ sí àdúgbò tí a mọ̀ sí Bẹ̀rẹ̀ lónìí. Ó ṣàbíamọ, ó dàgbà, ó darúgbó. Lára àwọn ọmọ tó bí ìní ẹni tá a fẹ́ sọ̀tàn rẹ̀ lónìí. Ṣé ìgbàgbé o, mo sọ wípé a sọ̀rọ̀ bàbá a sì fi tọ̀ mọ́lẹ̀ dìjọ́ mi ọjọ́ rí. Nítorí pé bàbá akínkanjú ni, ọmọ akínkanjú ni, gbogbo àwọn ìran ọdẹ lọ tán ìní akínkanjú tó yẹ ká sọ̀rọ̀ wọn. Orí bàbá ni mo sì wà. Ọdẹ lọ tán tí gbogbo èèyàn mọ̀ sí orí aré bímọ. Ó bí Òjó, ṣùgbọ́n ó mà ṣe o. Àsìkò ìgbà tí Òjó ń dàgbà bọ̀ díẹ̀díẹ̀, ogun dé. Ogun Ìjẹ̀bú Ẹ̀rẹ́, sẹ́yìn mọ̀ Ìjẹ̀bú Ẹ̀rẹ́, ọ̀dà bẹ́ẹ̀ bá mọ̀ Ìjẹ̀bú Ẹ̀rẹ́. Ìjẹ̀bú Ẹ̀rẹ́ náà là ń pè ní Ìjẹ̀bú Jẹ̀ṣà lóde òní. Nígbà tí ogun ìdé, ó kó wọn lẹ́rú. Òjó wà lára àwọn tí wọ́n kó lẹ́rú. Ó di firijẹ́jẹ́, ó di wọ̀ l'Ábẹ́òkúta. Àsìkò yìí ńlásìkò tí òwò ẹrú tó fẹsẹ̀ rinlẹ̀ dandan ní gbogbo ilẹ̀ Áfíríkà. Wọ́n kójó, wọ́n fi dá bàbá rẹ̀ lóró. Bàbá kéékèèké, bàbá sunsunsun, bàbá sapásapá, ṣùgbọ́n ogun kọ̀ mẹ́ni tó kọ́mọ rẹ̀ lẹ́rú. Wọ́n kọ́mọ d'Ábẹ́òkúta. Níbẹ̀ ni wọ́n ti ń tà á látàgbà. Bí wọ́n bá tà fún ha, tí a bá lò
òun náà tún tà fún bí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ńgbò orí ó sì bá Òjó ṣe é làwọn òyìnbó aláwọ̀ funfun ní ẹ bá wò pé ẹ̀gbin gbọ̀n kéèyàn mọ tènìyàn ẹgbẹ́ rẹ̀ ní tí ọ̀dá ni àwọn ajíhìnrere lòdì sí wọ́n sì wá gbogbo ọ̀nà tí wọ́n fi òpin sí òwò ẹrú àwọn ẹrú tí wọ́n ti sọ dòmìnira wọ́n kó wọn ó dìlú Ṣàró níbẹ̀ ni lọ kó gbogbo wọn wọ̀ sí ìlú Ṣàró ni à ń pè ní Sierra Leone níbẹ̀ ni káwọn ẹrú dà sí o Òjó ń bẹ lára wọn ṣé ẹ mọ̀ pé béèyàn bá wà nínú ìṣòro nígbà míì ẹni tí ò láròjinlẹ̀ yọ̀ọ̀bà ló ti tán fóun ẹni tí ò lè ronú yọ̀ọ̀bà ní kí ló ń tún dúró ṣe láyé àìmọye àwọn ẹrú tí wọ́n kó nígbà náà tí wọ́n ronú bí mo ṣe ń sọ yìí tí wọ́n sì wò pé kọ̀rọ̀ ọ̀run ọmọ sàn ju kọ̀rọ̀ ayé lọ ṣùgbọ́n Òjó kò rò bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ kójó ti gbọ́njú ó ti mọ bàbá tó bí lọ́mọ kí wọ́n tó kó lẹ́rú Òjó ti gbọ́njú òye sì yé dáadáa pé ó ṣeé ṣe kó mọ́ fojú kànràn ọ̀hún mọ́ títí tó ń gbé jáde kó lókè pẹ̀ síbẹ̀síbẹ̀ Òjó ò ronú bó ṣe yẹ kí ó rò ní wípé ó ti tán fóun Òjó ò rò bẹ́ẹ̀ o Òjó ẹ tẹpá mọ́ṣẹ́ Òjó kọ́ bí ẹ ṣe ń ṣiṣẹ́ ọwọ́ nílẹ̀ Ṣàró gbogbo tí ń bẹ lọ́kàn Òjó ìní pé kíran òun ọ̀la kí wọ́n sì padà sílùú bàbá òun Òjó gbà wípé Ìbàdàn ń ló gbé bàbá òun ju ilé lọ Òjó fẹ́ kí gbogbo àwọn ìran ọ̀hún nílẹ̀ Ṣàró kí wọ́n padà sórílẹ̀-èdè Nàìjíríà nílùú Ìbàdàn ìlú tó gbajúgbajà ìlú tá a lè pè ní kìnìún gbogbo ilẹ̀ Yorùbá kì í jẹ́ sí pé tá a lè pè bẹ́ẹ̀ kìnìún ni ní gbogbo ilẹ̀ Yorùbá ń mọ Òjó kọ́ṣẹ́ tán Òjó ò fi mọ níṣẹ́ nìkan ní kíkọ́ o Òjó darapọ̀ mọ́ àwọn ajíhìnrere ọmọlẹ́yìn Kristi wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run wọ́n kọ́ níwọ̀ ọmọlúàbí wọ́n kọ́ nífọkànsìn wọ́n kọ́ níbẹ̀yẹ̀ sí nífẹ̀ẹ́ lu bàbá ẹni gbogbo nǹkan wọ̀nyí ìlòjó fi sọ́wọ́ tó sì múlò gbogbo nǹkan wọ̀nyí ìlòjó gan fúnra rẹ̀ ló fi ń kó àwọn ọmọ rẹ̀ táyé wa ń yẹ wọ́n tí gbogbo rẹ̀ sì ń dùn fún wọn ó ń dùn fún wọn wọ́n gbàlù wọ́n bẹ̀rẹ̀ sí ní jó ayé wà ní gbẹdẹmukẹ fún wọn àṣebéyàn bá ṣe eré ayé ayẹni béèyàn bá roore ìgbà sì jùyàn lára béèyàn bá sì pinnu tó sì làálàkalẹ̀ tó dáa tó sì ń tọpa rẹ̀ yóò dàbí ẹni wípé ọ̀rọ̀ lọ́wà nígbà tó wà nílé ayé ni Òjó òro àti máa bọ̀ wá kòró ìyà tó ti jẹ sẹ́yìn kòró ń tójú rẹ̀ ti rí ó rò wípé Ọlọ́run ọba ló kò ń yọ tó sì mú un làlùyọ ó wá ṣiṣẹ́ takuntakun Òjó kọ́lé Òjó káàsẹ̀ nílẹ̀ Ṣàró Òjó tọ́mọ Òjó kọ́mọ níwọ̀ ọmọlúàbí Òjó ń ráwọn ọmọ rẹ̀ létí ilé Òjó sì ṣe bó ṣe yẹ kó ṣe nígbà tó di ọjọ́ kan o Òjó kò lórí ọ̀fẹ́ láti kó àwọn ìran rẹ̀ wá sílé orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ nílùú Ìbàdàn ṣùgbọ́n Òjó fi lélẹ̀ fáwọn ọmọ rẹ̀ ibi tí mò ń lọ ládé yìí o kí ni wọ́n fi lélẹ̀ fáwọn ọmọ rẹ̀ inú jẹ́ sọ wípé a sọ̀tàn bàbá a fi tọmọ sílẹ̀ di ọjọ́ ọ̀la lára àwọn ọmọ ìran tí ó jáde lára Òjó ẹni gbajúgbajà olóṣèlú ni tó la orílẹ̀-èdè Nàìjíríà lójú nípa ètò ìṣèlú ṣé ẹ ti mọ̀ ẹ̀yin ọmọ bàbá tó láwà lójú ètò òṣèlú ẹ mọ̀ pé òun ni ọmọ Ìbàdàn tòótọ́ ni orúkọ míì tá a tún ń pè ní Ìbàdàn lè jò ń gbòòrò ejò ń gbòòrò là ń pè ọ̀pọ̀lọpọ̀ mọ̀ kó ní jẹ́jò ń gbòòrò orúkọ rẹ̀ náà ni Abati Macaulay
á sọ̀tàn tiẹ̀ náà ń bọ̀ bá yá. Ṣé ẹ ti wá rí nísìn pé a sọ̀tàn bàbá àfitọ́mọ́lẹ̀ ìjọ mi ọjọ́ rí? Kí ni wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tó lè mú kí ìran rẹ kó di táwọn èèyàn mọ̀ rántí ní rere? Kí ni wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ǹjọ́ ọmọ bọjọ́ ọ̀la rẹ jẹ́? Ẹ mọ̀ pé ọ̀yà tó bẹ́ wọlé tọ́tọ̀ ọ̀gbẹ́gìrì sàárì ara rẹ̀ ní mọ̀ ń bàjẹ́. Kí ló ń ṣe lọ́wọ́lọ́wọ́? Kí ni nǹkan tó ń dánwò? Ìtàn sọ̀ra rẹ o. Bí ìjímèrè rẹ ọba sọ gígùn, ìjímèrè rẹ yóò gungi onítàǹpẹ́pẹ́, tàǹpẹ́pẹ́ ó sì jájẹ, yóò họra kọjá egun. Ẹ wò ibi tá a fi tì sí lọ́sẹ̀ yìí òun lélẹ́yìí lórí ìtàn àwọn akọni ilẹ̀ Yorùbá. Ó rò pé a ti rí ọgbọ́n kan tàbí méjì dìmú ń bẹ̀, ṣùgbọ́n kó tó di pé mo lọ mà tún rán wa létí. Gbogbo àwọn tá a ti ń sọ̀rọ̀ nípa wọn láti ìgbà yìí wá, wọ́n lóríkì. Ẹni tó bá fẹ́ oríkì kọ́kàn sí ilé iṣẹ́ wa, a kọ oríkì wọn jáde, a sì fi ṣọwọ́ sí irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ má gbàgbé, ẹ máa share rẹ̀, ẹ jẹ́ kí gbogbo èèyàn máa bomi ọgbọ́n mu nípasẹ̀ ètò wa, yóò jù yín ṣe o. Ká tó lọ ẹjẹ́ àtúnjú díẹ̀ kí n tó wá dágbére fún yín. tó ẹ̀yin èèyàn wa ẹ ṣeun o, ẹ kú ìfẹ́ tẹ́ ẹ ní sí wa, ẹ kú àtìgbàdégbà alùyìn lọ́gọ ẹnu. Ọlọ́run nípa náà fẹ́ o, ìfẹ́ náà yóò tún máa tẹ̀síwájú. Lọ́sẹ̀ yìí àwa ń lọ́nu ni, tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ á tún wá pẹ̀lú ìtàn akọni tí ò ṣeé má gbọ́, tí ò ṣeé sàdánù nínú ìran Yorùbá láti mú wá sójú ìran yín, tá sì mú wá sétí yín láti gbọ́, láti ránra wa létí. Ẹ wò ó, ẹ máa share rẹ̀ lọ, ẹ jẹ́ kí gbogbo èèyàn mọ̀ nípa ilé iṣẹ́ yìí. Tẹ́ ẹ bá sì níbèrè, ẹ má tẹ́tí láti kàn sí wa, yóò dáa fún yín o. Ẹ̀yin ni a máa bá, àwa la sì máa wá. Ọlátúndé Ọláwuyì Ògúnníran lórúkọ mi. Ire o.